ìròyìn tí ó gba orí ẹ̀rọ ayélujára lágbo eré ìdárayá tẹ́lẹ̀ ni wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona FC lórílẹ̀‐èdè Spain wọ́n fẹ́ ra gbajúgbajà agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Nàìjíríà Victor Osimhen ọmọ bíbí ìpínlẹ̀ Edo, ṣùgbọ́n tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ wípé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà wọ́n á ra Victor Osimhen mọ́ o, tó sì jẹ́ wípé àṣírí ìdí mẹ́ta tí wọ́n fi ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti láwọn ò ní ara Victor Osimhen mọ́ ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ lásìkò yìí. ẹ̀rọ ti wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ń wá ẹni tí ó máa gba ọwọ́ wájú gidigidi fún wọn lásìkò yìí, èyí tó lóyìnbó ń pè ní striker, tó sì jẹ́ pé agbábọ́ọ̀lù tó wù wọ́n jù tí wọ́n fẹ́ rà gan-an ó ní àtàmátàsé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè England tó tún jẹ́ balógun captain orílẹ̀-èdè England ní Harry Kane tó ń gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich lórílẹ̀-èdè Germany, ṣùgbọ́n tí Harry Kane ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich tó ti jẹ́ kó dì mọ́ wípé àwọn ò lè ta ọ́, àwọn ò lè yọ̀ǹdẹ̀ ní ọdún tí a wà nínú ẹ̀ yìí. eléyìí ló jẹ́ kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona kan tó fò fẹ̀rẹ̀ ó dorí agbábọ́ọ̀lù ọwọ́ wájú orílẹ̀-èdè Argentina ìyẹn Julian Alvarez tó ń gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid lórílẹ̀-èdè Spain, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid náà làwọn náà máa takú tí wọ́n yarí pé àwọn ò ta Julian Alvarez fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona FC. nítorí ìdí èyí ló jẹ́ kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona kan yí ọ̀rọ̀ sórí Victor Osimhen láti rà á kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray tó ń gbá bọ́ọ̀lù fún lórílẹ̀‐èdè Turkey, ṣùgbọ́n ní báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn kan lórílẹ̀‐èdè Spain tó súnmọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ìyọ̀n Dairo bí wọ́n ṣe tú àṣírí náà, wọ́n ní àwọn aláṣẹ àti adarí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti pinnu pé àwọn ò ní ra Osimhen mọ́ fún ìdí mẹ́ta. ìdí àkọ́kọ́ tí wọ́n tú àṣírí pé wọ́n fi ní wọn ò ní ra Osimhen mọ́ ó ní ti owó oṣù tí wọ́n ló ń gbà tí wọ́n ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ò ṣetán láti san, nítorí pé mílíọ̀nù 15 owó pọ́n 15 million euro iná ni Osimhen ń gbà lọ́dún ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray, yàtọ̀ sí mílíọ̀nù kan náírà tí ó ń gbà gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú tí wọ́n ń pè ní loyalty bonus àti bílíọ̀nù 5 owó pọ́n 5 million pounds tó ń gbà gẹ́gẹ́ bí owó òpolówó image right. gbogbo ilé ìná ní Barcelona wọn lágbára àwọn ògbé. bákan náà owó tí wọ́n ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray fẹ́ tà á, èyí tí yóò súnmọ́ 80 mílíọ̀nù pound 80 mílíọ̀nù ọgọ́rùn-ún mílíọ̀nù euro 80 mílíọ̀nù euro ìníwọ̀n ní Barcelona ò fẹ́ san tó ìyẹn fún Victor Osimhen. ṣáò ìkẹta tí wọ́n fi ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n fi yarí pọ̀ àwọn ọ̀rọ̀ Osimhen mọ́ òní ti ìwà ìbínú àti àwọn àwà tó jọmọ́ ìgbéraga tó máa ń wù, tí ìwé ìròyìn Dairo lórílẹ̀‐èdè Spain tó sì ní àṣírí mẹ́ta yìí nígbà agbábọ́ọ̀lù Barcelona ni wọ́n fi láwọn ra Osimhen mọ́.